Ah, Ẹgbìnrin ọ̀tẹ̀, ẹgbìnrin ọ̀tẹ̀, ẹgbìnrin ọ̀tẹ̀, bá a ṣe ń pàkan ni míì tún rú jáde. Àbí kí n sọ wípé a ò tiẹ̀ tí ì pa ìkan tán tí míì tún ti ń rú jáde. Ẹ jọ̀ọ́, kí la fẹ́ ṣe lórí ọ̀rọ̀ Prophet Sam Olúalọ? Kí la fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ẹ̀nà? Ẹ gbọ́ òwe tí mo fi bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Mo ní ẹgbìnrin ọ̀tẹ̀. Báwo bàbá ṣe máa ń pa nìyẹn gbà pé wọ́n ní ẹgbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pa kan ní míì tún rú jáde. But lórí ti ọ̀rọ̀ Olúalọ yìí, a ò tí ì pa kan tán. A ò tí ì pa ìkan tán. Ìmíì tún ti ń rú jáde. Kí ni nǹkan tí mo mí ni pé a ò tí ì conclude lórí ọ̀rọ̀ ti Ìyábọ̀ Yẹ́misí Òbí. A ò tí ì rí Ìyábọ̀ tá à ń wá. Ìmíì tún ti rú jáde. Kí n tó sọ̀rọ̀, ẹ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Rótìmí Daniel lórí àṣírí míì tó tún gbé jáde. Ẹ wo ọmọbìnrin tí ẹ̀ ń wò ní ojú móhùnmáwòrán yẹn. Òun ni ọ̀rọ̀ náà dálé lórí. Àti ọmọbìnrin kan tó tún pè ní Ayọ̀mídé. Wọ́n ní ó dàbí ẹni wípé òun àti Prophet Olúalọ wọ́n jọ ń ṣe lọ́kọláya ní ìlú Italy. Kódà níbi tí ọ̀rọ̀ wọn gbé wọ̀dé. Olúalọ fi orúkọ ọmọdé yìí ra ilé sí Italy allegedly. But kí n tó sọ̀rọ̀, ẹ wá gbọ́rọ̀ lẹ́nu Rótìmí Daniel fún ara ẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹnìkan táàgì mi lórí pósìtì kan lórí Facebook. Ẹ bá gbọ́ o, ẹ bára lẹ̀kẹ́ gbọ́ o. Ó fi fọ́tò arábìnrin kan síbẹ̀ pẹ̀lú ọmọ méjì tàbí ọmọ mẹ́ta torí àmọ́ arábìnrin. Fọ́tò náà lẹ̀ ń wò lójú móhùnmáwòrán yẹn. Bó ṣe wá táàgì mi tó kọ síbẹ̀ ni wípé I want to appreciate you for championing the cause of justice for Ìyábọ̀ Yẹ́misí Òbí. Even without looking back or to make money, you are a rare Nigerian. Thank you so much, whoever this person is. Sir, please help push these pictures. As I feel that Olúalọ might have an association with this lady. She might also be of help in locating Ìyábọ̀ and her kids, or maybe she needs help herself. Kámọ́ tí mo rí táàgì, mo tara ṣàṣà tẹ ọkọ̀ létí lọ sí ọ̀dọ̀ ẹni ibẹ̀. Eléyìí tí ẹ tún gbé jáde yìí, bẹ́yìn náà ṣe ń rí fọ́tò arábìnrin. Ó tún lé kẹ́ńkà o. Lórí fọ́nrán yìí, tálẹ́nì ibo lẹ ti rí àwọn fọ́tò yìí. Ẹni wá sọ fún mi wípé ẹni tí àwọn mọ̀ rí tó mọ arábìnrin kan tó ń jẹ́ Ayọ̀mídé ní Italy. Ayọ̀mídé allegedly tó mọ Olúalọ rí. In tó wà láàrin Ayọ̀mídé àti Olúalọ àti lè establish ẹ̀ báyìí, but allegedly wípé wọ́n ń ṣe ọ̀rọ̀ lọ́kọláya ni. Allegedly wọ́n ní wípé Olúalọ gan-an ṣe débi wípé ó fi orúkọ arábìnrin ra ilé sí Italy. Allegedly àti lè fìdí ẹ̀ múlẹ̀ báyìí. Wípé arábìnrin ló sẹ́ndì àwọn fọ́tò yìí sí ẹnìkan. Ẹni yìí náà èmi ò tí ì mọ̀, ṣùgbọ́n fọ́tò yìí ti dọ́wọ́ mi. Mo wá ń bẹ gbogbo ẹ̀yin ará ilé ará oko pé tẹ́ ẹ bá mọ arábìnrin yìí, tẹ́ ẹ ń wo fọ́nrán yìí pẹ̀lú àwọn ọmọ yìí, torí ètò ààbò tó jájú fún gbogbo wa, ẹ jẹ́ ẹ kàn sí mi ní ìmọ̀rúkọ ẹ̀ gan, wọ́n kàn táàgì mi ni. Ṣùgbọ́n ó máa nídìí tí ẹni tó táàgì mi tó ṣe táàgì mi wípé bóyá tí n bá gbé síta, tírú arábìnrin yìí bá wà nínú ewu
wọ́n ní ewu ń bẹ lóko lóńgẹ́ gan fúnra ẹ̀. Ewu ni. Wọ́n ti táàgì mi rí lórí póòstì Ayọ̀mídé lórí TikTok. Màá lọ wá jáde tí n bá rántí. So that màá gbé ojú ẹ̀ síta fún gbogbo ẹ̀ pé tí wọ́n bá sọ̀rọ̀ Ayọ̀mídé in relation to Olúadọ́, this is the Ayọ̀mídé. Màá mọ̀ fà jáde bẹ̀. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí arábìnrin tẹ̀ ń wò lójú fọ́nrán yìí. Mo ń bẹ̀ wá, mo ń rọ wá tẹ́ ẹ bá mọ̀ ẹ jọ̀ọ́ ẹ kàn sí mi tàbí kẹ́ ẹ sọ fún wípé kó jọ kó get in touch pẹ̀lú mi. Inú mi á dùn tẹ́ bá lè ṣe fún mi. Ètò ààbò gbogbo wa báyìí ó ti díṣẹ́ gbogbo wa báyìí. Irrespective of wherever we are on planet Earth. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Elédùmarè ó sì máa ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òbíyẹmí síta wá pẹ̀lú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. Elédùmarè ó bá wa fi orí ọ̀rọ̀ yẹn gún ibi tó lápẹ̀rẹ̀. Torí wípé kò ní sú wa, kò ní rẹ̀ wá. Orúkọ tèmi ò yí padà. Anírìnláyà bí ìbá gbogbo lójú ọlọ́rọ̀ tí bàbá ọlọ́rọ̀ bá gbọ́ kí ni wọ́n ṣe. láti jẹ́ òótọ́ ọ̀rọ̀. Àárín rí jù báyìí lọ́nà lórí ti fọ́nrán yìí. Ó dìgbà náà, ire o. Yà gbogbo ojú tó ń wò mí, ẹ jọ̀ọ́ kí n tó tẹ̀síwájú, ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi share fídíò gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín wípé ìrànlọ́wọ́ kan tá a lè ṣe fúnra wa, òun náà ni ká máa spread irú àwọn information báyìí kó lè kan many people lára, kódà kó lè kan ọlọ́rọ̀ gan lára. Ẹgbọ́n nǹkan tí Rotimi Daniel sọ, ó ní fọ́tò arábìnrin tí ẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yìí, he may be in danger, he may need help. Ẹ má jẹ́ kí n parọ́ tán yìí, àìmọye àwọn èèyàn ni wọ́n need help ń ta, but ẹ̀rù ń bà wọ́n àti jáde wá síta. Ohun mo ṣe ń bẹ̀ yín wípé ẹ bá wa share fídíò yìí bí mo ṣe máa ń bẹ̀ yín, mi ò tó yín rán níṣẹ́, but àjọ help ara wa náà ni. Táwa bá mú information wá, ẹ̀yin ẹ gbìyànjú kẹ́ try kẹ́ bá wa share ẹ̀. Ó ṣeé ṣe kó help family yín kan, ó ṣeé ṣe kó tún help family tèmi náà kan, ó ṣeé ṣe kó tún help ẹ̀yin tẹ́ tún wò mí yìí náà. Òun la ṣe máa ń sọ pé ẹ bá wa share ẹ̀ kó lè circulate. Fún ọmọdé náà, woman náà lẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yẹn. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ò tí subscribe sí Ẹlẹ́yẹlé Global TV, ẹ̀yin náà ẹ subscribe kájọ máa jẹ gbádùn ètò yìí lọ. Kí n tó wá tẹ̀síwájú, ẹ jẹ́ ká kọ́kọ́ mú láti bí ọ̀rọ̀ arábìnrin tá à ń wò yìí lórí amóhùnmáwòrán yìí. Kí ni ẹ̀yin rò pé ó lè ṣẹlẹ̀ sí arábìnrin yẹn kó tó di wípé ẹni tó connect mọ́ ẹni tó connect mọ́ ó gbé fídíò, ó gbé picture yìí jáde? Kí ni nǹkan tẹ́yin rò pé ó lè ṣẹlẹ̀ sí? Ǹjẹ́ o rò wípé Olúalọ́ lè ní nǹkan ṣe pẹ̀lú arábìnrin ìjà? Àbólúalọ́ mọ̀ nípa ọ̀rọ̀ tó ń jẹyọ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí? Ṣé mọ̀ pé ọ̀tọ̀ ní ti Ayọ̀mídé o, Ayọ̀mídé tán ló forúkọ ẹ̀ rálé sí Italy, ọ̀tọ̀ nìyẹn o, mo kì í bọ̀ ń bẹ̀ yẹn o. Tí ẹ ò bá gbàgbé, bí information Ìyábọ̀ Yẹmisí Òbí bó ṣe jáde náà lélẹ́yìí o. Ẹni tó pe Rotimi Daniel ó sọ fún wípé Rotimi, nǹkan kan ṣẹlẹ̀, nǹkan kan fishing. Rotimi ní kí ni nǹkan náà? Já mi sí, kí ló ń fishing? Kí ló ń bọ̀ lókè tí ilé ò gbà? Bóyá arákùnrin yẹn sọ pé n tó ń bọ̀ lókè tí ilé ò ní gbà ó wà o. Kí ni nǹkan náà lónìí? Ẹ béèrè lọ́wọ́ Olúalọ́ pé níbo ni ìyàwó ẹ̀ wà. Arákùnrin yóò dẹ̀ sọ jù bẹ́ẹ̀ lọ. Like I said, arákùnrin yóò sọ jù bẹ́ẹ̀ lọ. Ó kàn ní Rotimi, ẹ béèrè lọ́wọ́ Olúalọ́ pé níbo ni ìyàwó ẹ̀ wà. Ẹ rí, as little as conversation yẹn bó ṣe kéré tó yẹn,
ẹ pé kò sọ̀rọ̀ jù nǹkan báyìí ló ṣẹlẹ̀ nǹkan báyìí ló ṣe kíní kan nǹkan báyìí ló ṣe gbá kan nǹkan báyìí ló ṣàwo kan ẹ béèrè lọ́wọ́ Olúalọ́ pé níbo nìyàwó ẹ̀ wà mi rò pọ̀ rẹ̀ yẹn ju bíi 50 seconds lọ 50 seconds bóyá 20 seconds ẹ béèrè lọ́wọ́ Olúalọ́ pé níbo nìyàwó ẹ̀ wà that is information tó sún wa débi tá a wà lẹ́ni yìí tó Olúalọ́ ò dẹ̀ tí ì rí answer sí ìbéèrè tá à ń béèrè lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà tún ní information lẹ́yìn náà tún ṣe jáde yìí o ẹ ti rí kó má jẹ́ wípé àbá lọ àbá bọ̀ Olúalọ́ tún mọ̀ nípa ilé yìí náà kí ló lè ṣẹlẹ̀ sí arábìnrin pẹ̀lú àwọn ọmọ tí wọ́n tún ya picture pẹ̀lú ẹ̀yìn èmi ò dáyàwó Olúalọ́ mọ̀ àṣà lè sọ pé àbíyàwó Olúalọ́ nìyẹn torí picture ẹ̀ tá à ń rí kò jọ mọ́ picture ọmọbìnrin eléyìí wọ́n yàtọ̀ síra wọn a jẹ́ wípé kéèsì ọmọbìnrin eléyìí ọ̀tọ̀ láyé ẹ̀ nìyẹn bí ti Yẹmisí Ìyábọ̀ Òbí ṣe wà láyé ọ̀tọ̀ torí ẹ̀ la ṣe ń bẹ̀yìn wípé wọ́n ní ká publish picture yìí kò dẹ̀ sí bá a ṣe máa publish ẹ̀ láì ṣe pé ẹ bá wa share ẹ̀ àwa ti gbé information wá àwa ti gather information jọ àti tú ẹ̀ sí yín nǹkan kan ju tẹ́yìn kan lè ṣe náà ni pé kẹ́ẹ̀kan spread ẹ̀ ó tán ó ṣeé ṣe kó kan arábìnrin yẹn lára pé at last ọ̀rọ̀ yìí jáde po ó yá ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí mọ́ fẹ́ni tó gbọ́mọ rí odó mi like I always said ẹ̀rù ń ba àwọn èèyàn ni o àṣírí àwọn pásítọ̀ tẹ̀ ń wò yìí àṣírí àwọn prophet tẹ̀ ń wò yìí ó wà lọ́wọ́ àwọn èèyàn gan o tí n bá sọ wípé gan ó yẹ kẹ́ ẹ mọ̀ gan ohun táwọn prophet àwọn pásítọ̀ yìí tó ti dán lára wò sẹ́yìn no be small generation tí Olúalọ́ yìí òun ló wá tú àṣírí tá a ṣe mọ̀ pé àwọn pásítọ̀ yìí wọ́n ń dó fò nínú òbò wọ́n ń dó fáyà tí a bá sọ pé fáyà nínú òbò wọ́n ń dó wọ́n ní mínú wọn òbò mẹ́ta mẹ́rin kò tó dó lójúmọ́ ẹ dẹ̀ mọ̀ páwọn obìnrin náà pọ̀ jù ní ṣọ́ọ̀ṣì à ń gbogbo àwọn obìnrin tẹ̀dẹ̀ rí ní ṣọ́ọ̀ṣì yẹn náà gbogbo náà kọ́ lè yan o àìmọye àwọn míì tó yẹ pé àwọn náà dìídì wà attempt pásítọ̀ fúnra rẹ̀ nígbà tó kúkú ti mọ̀ pé oníṣe ni kò síná lára ẹ̀ Holy Spirit ò sí lára ẹ̀ Holy Ghost fire ti fílẹ̀ tipẹ́tipẹ́ ọwọ́ kan tó bá kàn ṣẹ̀dúṣẹ̀ báyìí tó ń jùdí sí i tó ń ṣèké ọyàn sí rí mi lọ́fíìsì ni ẹ̀mí Olúwa ní kí n sọ fún ẹ wípé ọkọ ọ̀run bẹ ìjà ìyẹn máa yín mú sí báyìí ọkọ ọ̀run bá mi jà àbẹ fẹ́ jẹ kéèkì mi ọkọ ọ̀run bá mi jà sà ọkọ ọ̀run bẹ ìjà a máa ṣiṣẹ́ ìṣẹ́gun fún ẹ a máa ṣe kinní kan fún ẹ ó yá kọ̀yìn síbí kọ́mọbìnrin tó ṣẹ́jú kó tó mọ̀ kinní ti wọlé ẹ̀rọ máa gbọ́ idán ti lọ tó bá wá yá wọ́n wá ní àwọn ọmọbìnrin ló gbé àwọn ṣubú ṣe bẹ́yìn náà lè fàyè gbà kò wá sí ì tó wá ń dùn mí bẹ́ẹ̀ kò sí ì tó wá ń dùn mí bẹ́ẹ̀ jù ni pé tó bá wá dórí pulpit wọ́n bá wá preach nonsense preaching ọkùnrin kan obìnrin kan ìwọ tó bá ti fóbìnrin míì àgbèrè ló ṣe kí lẹ̀yin ṣe sà panṣágà kí lẹ̀yin ṣe sà adultery àbáwọ̀ lẹ́yìn ní ìbò ṣe ń pè ẹ̀yin tẹ́ ti fẹ́ mú gbogbo ọmọ ọjọ́ tẹ́ ti fẹ́ wó wọn tán kí lẹ̀yin wá ṣe wọ́n wá jẹ́ káwọn ọmọbìnrin wá pọ̀ ń ta kí ni yẹn máa ń dùn mí tí n bá rá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin tó ń ṣaṣẹ́wó tó ń ṣe gbogbo ẹ̀ tó bá bí mi nú wọn èmi àti kí ni kóun ṣe òun wáṣẹ́ òun ò ríṣẹ́ òun ò dẹ̀ rọ́kùnrin gbéhun sílé ṣé rí gbogbo àwọn tó ń ṣaṣẹ́wó yẹn gbogbo àwọn náà kọ́ lóhun o ẹ má jẹ́ ká tọrọ àwa jẹ gbogbo wọn kọ́ lóhun o tẹ́ ẹ bá gbọ́ sítórì ẹlòmíì omi á jábọ́ lójú yín tó sùn débi iṣẹ́ aṣẹ́wó tó ń ṣe yẹn omi á jábọ́ lójú yín opportunity yẹn wá náà àwọn òjíṣẹ́ Ọlọ́run yìí wá ń lò wọ́n rí pọ́n pọ̀ nínú ṣọ́ọ̀ṣì ẹ wò kéèsì tí pásítọ̀ answer jù kéèsì mi ò lọ́kọ
mi ò bímọ mi ò lọ́kọ mi ò bímọ mi ò lọ́kọ mi ò bímọ. Ìmí ọkọ mi fi mí lẹ̀ ó bẹ́ lòmíì lọ, ọkọ mi fi mí lẹ̀ ó bẹ́ lòmíì lọ. Ọkọ mi fi mí lẹ̀ ó bẹ́ lòmíì lọ yẹn òjòwú ni mí ṣe o, nítorí ìgbìkúgbìn táwọn pásítọ̀ ti gbìn sí wọn nínú pé má jẹ́ kọ́kọ́ ẹ fẹ́ yàwó lé ẹ o, ọkùnrin kan obìnrin kan ní Bible sọ o. And nínú the same Bible yìí ẹ wo thousands of prophets tó yẹ pé wọn ò níyàwó kan bíi méjì mẹ́ta mẹ́rin òun ni wọ́n ní. This same Bible táwọn prophet yìí dẹ̀ wà ń bẹ̀ tọ́lọ́wọ́ ò dẹ̀ torí ẹ̀ condemn wọn tó tún dúró tì wọ́n tó tún gba iṣẹ́ ìránṣẹ́ wọn tó jẹ́ pé àwọn gangan tún ní ẹ̀yin lójú Olúwa ẹ̀yin lójú Olódùmarè. Tó bá jẹ́ wípé nǹkan tọ́lọ́run lòdì sí ni irú àwọn wòlíì yẹn kò yẹ kọ́lọ́run bá wọn rìnrìn àjò ní gbogbo àsìkò yẹn. Irú àwọn prophet yẹn kò yẹ kọ́lọ́run dá ẹ̀mí wọn sí, ó yẹ kọ́lọ́run ti pa wọ́n run because ẹ̀yin lójú Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run la pè wọ́n gbà yẹn. Àwọn Ọlọ́run rán sáwọ èèyàn báyìí a dẹ̀ nígbàgbọ́ nínú wọn. One way or another ètò fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin márùn. King Solomon bàbá àgbà olórí àwọn ológun nìyẹn bàbá àgbà. Wọ́n ní àlè lásán lé ní 1000 àlè lásán ó lé ní 1000. Kí la wá ń sọ ẹ̀yin wá dé ní generation títí wa ẹ wá lọ́kùnrin kan obìnrin kan. Ọlọ́run dẹ̀ ti mọ̀ wípé ọkùnrin kan tóun dá o obìnrin mẹ́rin lòun dá mí léyìí obìnrin mẹ́ta lòun dá mí léyìí obìnrin méjì lòun dá mí léyìí. Ẹ̀yin wá sọ pé ẹyọ kan ìgbà tọkùnrin náà dẹ̀ ti mú ẹyọ kan ẹ̀rù ń bá àti mú ìmí ìyàwó náà tó wá dúró pé wọn ò bí ẹ dáa kó fẹ́yàwó lé mi ikú ló máa pa ẹ́. Àìmọye obìnrin tó ti rán ọkùnrin lọ sọ́run nínú ọkùnrin tí ò tí tò àwọn ìyàwó mi wọ́n á tún rán ọkùnrin mi lọ sí sọ́run. Ó bá tán gbogbo ìyàwó tọ́lọ́run kọ mọ́kùnrin tí wọ́n rán lọ sọ́run yẹn ta lẹ fẹ́ kó fẹ́ wọn. Ara ẹ̀ náwọn pásítọ̀ yẹn ńlá ara ẹ̀ ni wọ́n ń wó. Tẹ bá gbọ́ ìsìn pásítọ̀ mi wọ́n ló fún ọ kwaya ṣé mẹ́rin àgbé márùn-ún náà lóyún tẹ̀léra wọn nínú ṣọ́ọ̀ṣì kwaya ó dẹ̀ níyàwó ẹ̀ tí rí ó gbéyàwó pamọ́. Òun náà ni wọn ṣe kí lè gbéyàwó wọn jáde kọ́ lè máa ráyè ṣe gbogbo òṣì yẹn. Ẹgbọ́n tán ní tó bá ti ṣe crusade tán lálẹ́ online prayer yẹn night prayer yẹn tó máa lọ ń ṣe ní camp yẹn night prayer yẹn àwọn pásítọ̀ yẹn ń gbádùn. Gbogbo hòtẹ́ẹ̀lì tó sọ̀rọ̀ àdìbẹ̀ yẹn pátá òun náà ti máa lọ́ọ̀gì sí. Wọ́n náà ọmọ yẹn ti máa lọ dúró dè wọ́n nínú rúùmù wọn ní hòtẹ́ẹ̀lì. Wọ́n ní 12 o'clock or 1 o'clock báyìí wọ́n ti parí service ní tiwọn evangelic nìkan ó yá ẹ continue. Àwọn ti lọ wọ́n ti lọ ń gbá match Arsenal versus Chelsea wọ́n ti lọ ń gbá match Barca versus England wọ́n ti lọ ń gbá match náà máa gbá mọ́jú kẹ́nẹ́nẹ́. Wọ́n dẹ̀ máa rò pé bóyá dádì wà nínú ilé wọ́n fàyà prayer wọ́n mọ̀ pé wọ́n ń fa ọmọ ọlọ́mọ ní abẹ́ ni inú hòtẹ́ẹ̀lì ibi títàn ọwà ẹ̀dẹ̀ ṣe sámọ̀ yẹn tó ń sìn pé ọkùnrin kan obìnrin kan ẹ má ṣàgbèrè ẹ má ṣàdọ́tìrì ẹ má jalè ẹ má ṣe kinní kan. Ẹ̀yin kẹ̀dẹ̀ nìyí olórí aníní olórí Sunday Òsùnbọ̀ òun níyín. Níbo lẹ fẹ́ kó gbogbo yẹn sí? Ó yá nígbà tẹ ẹkọ̀ tẹ́ ẹ̀ jẹ́wọ́ tí ẹ̀ jáwọ́ àṣírí wa bẹ̀rẹ̀ sí ní tú. Ẹ wo bá àṣírí ń ṣe ń tú rẹpẹtẹ lóríṣiríṣi ẹ wo bó ṣe ń tú lọ́tún lósìn. Ṣé rí ó kù sẹ́yìn obìnrin lọ́wọ́ ọkùnrin mi a máa bẹ sọ̀rọ̀ ẹ ti níyàwó ńlé mi ò lè fẹ́ o bóyá ẹni tọ́lọ́run kọ́ mọ́ ẹnìyẹn ǹjọ́ mọ̀. Mẹ́sẹ̀jì mi sẹ́ ẹ̀yin obìnrin tẹ̀jì single tọkùnrin pé ìdọ̀tọ̀ pé ẹ ti níyàwó ayé o èmi ò lè fẹ́ o obìnrin mi ò jẹ́ kì í fẹ́ gbọ́ kò ti níyàwó tó wá gbọ́ kò ti níyàwó báyìí no go in area. Meanwhile ó lè jẹ́ pé ọkọ tọ́lọ́run dẹ̀ kọ́ mọ́ nìyẹn o. Ohun tó yẹ kẹ́ máa target ni pé ṣó ready ṣó fẹ́ fẹ́ mi ṣó máa tọ́jú mi mo níṣẹ́ mi lọ́wọ́ kò ṣówó ẹni mo need tó bá ti máa tọ́jú mi. Èmi mọ̀ pé níbi tí ọ̀rọ̀ gbé ń lọ yìí kò sẹ́ni tó tún máa kọ́ àwọn ọmọbìnrin yẹn kan tó mọ̀ wípé lórí wípé ọkùnrin kan obìnrin kan yẹn irọ́ náà àwọn pásítọ̀ ń pa fún wa. Mo ti fi tàwọn ẹlẹ́sìn kejì ṣe ẹ̀sáàbù fún yín ní àìmọye gbà.
Muhammadu ò sọ fún yín pé kẹ́ ẹ fẹ́ yàwó kan, ó ní ẹ fẹ́ mẹ́ tẹ́ ẹ bá ti lè ṣètọ́jú wọn, kẹ́ ẹ dẹ̀ ṣe déédéé, kẹ́ ẹ ti ṣe déédéé. Ọlọ́run tó dá wọn náà ti mọ̀ wípé òun dá obìnrin ó pọ̀ jọkùnrin lọ. Déédéé ẹnìkan lọ́lọ́run nídìí pé tó bá fún yàwó ní 1 naira, fún yàlé náà ní 1 naira. Tó bá báyàwó lájọṣepọ̀ lẹ́ẹ̀mejì, báyàlé náà lájọṣepọ̀ lẹ́ẹ̀mejì, pín fún wọn. Eléyìí ọ̀sẹ̀ kan, eléyìí ọ̀sẹ̀ kan, eléyìí 3 days, eléyìí 3 days. Má ṣojú ṣáájú, má fẹ́ràn kan jù kan lọ. Bó ti lè jẹ́ wípé ìkan máa hùwà dáadáa jù kan lọ, kò síbẹ̀ yìí fẹ́ ṣe. But bóyá torí wípé wọn ò tí adapt system yẹn náà ni wípé ọkọ mi lè fẹ́ yàwó méjì, ó lè fẹ́ mẹ́ta, ó lè fẹ́ mẹ́rin. Tèmi ni wípé kí n ti rí ojú rere ọkọ mi. Àsìkò ń bọ̀ ńbẹ̀, àsìkò ń bọ̀ ńbẹ̀ tí gbogbo àwọn obìnrin náà tí wọ́n máa adjust, tí temptation owú jíjẹ yẹn tó máa kó lára wọn. Ẹ jẹ́ ká wá lọ síbi ọ̀rọ̀ Ayọ̀mídé. Wọ́n ní Ayọ̀mídé tá ń sọ̀rọ̀ yìí, he may be in danger. Pé ewu ń bẹ lóko lóńgẹ́ gan fúnra rẹ̀ ewu. Ṣé mọ̀ pé ńgbà míì Rótìmí máa ń sọ̀rọ̀ bí ẹnà, kò ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán. Tó bá ti gbọ́ information kan, a máa wá dig, a máa wá dig, a máa wá dig títí ó fi máa get the root of the information. Kó tó lè mú Rótìmí dalẹ̀ sọ wípé it may be in danger. Ẹni tó bá mọ Ayọ̀mídé kó bá wa sọ fún un. Ó ní nǹkan tí Rótìmí ti gbọ́. Wọ́n ní the same Ayọ̀mídé tí à ń sọ̀rọ̀ allegedly. Wọ́n ní Olúalọ́ fi orúkọ ẹ̀ ra ilé sí Italy. Obvious kéèyàn tó lè forúkọ ẹ̀ náà ra ilé lótìtọ́ àti lódodo, ó ti ní intimacy kan nínú ni. Wọ́n ní wọ́n jọ ń ṣe wọléwọ̀de. Tá bá tẹ̀ fẹ́ sọ pé irọ́ ni, okay? Wọ́n ti wá bá débi pé wọ́n ní ó fi orúkọ ẹ̀ ra ilé sí Italy. Kí ẹ bá ti mọ̀ wípé kéèyàn tó lè forúkọ ẹ̀ ra ilé sí Italy, a jẹ́ wípé nǹkan kan ti ń ṣẹlẹ̀ láàrin yẹn. But TS náà allegedly. But my question is, irú danger wo lọmọdé yìí lè wà? Kí ni irú danger tó lè fẹ́ ṣẹlẹ̀ sọmọdé yìí? Kò sí ní Nàìjíríà, Italy ló wà. Wọ́n lè tó lè forúkọ èèyàn ra ilé. Ìṣúdà àkọ́mọ́ yẹn ti jẹ́ bí citizen of Italy, bí ó ti pẹ́ ń bẹ̀. Okay? But my major concern ni pé irú danger wo ló lè wà? Ṣé kò ṣe irú nǹkan tí ó ṣẹlẹ̀ sí Ìyábọ̀ Yẹmisí Òbéyì ló tún fẹ́ ṣẹlẹ̀ sóhun náà? Àbí nǹkan tó tún yàtọ̀ òun ló tún ṣẹlẹ̀ sí ló tún fẹ́ ṣẹlẹ̀ sí ẹni tá à ń sọ̀rọ̀ yìí? Àárín yẹn ṣókùnkùn sí mi. Rótìmí ò tí ì tàn mọ́lẹ̀ sí tán dáadáa. But nevertheless, gbogbo ẹ̀ a ti kẹsẹ̀ bọ̀ná. A dẹ̀ máa rí the root of this information. Kí ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí Ayọ̀mídé? Ṣé lóòótọ́ ni Ayọ̀mídé àti Olúalọ́ wọ́n jọ ń ṣe wọléwọ̀de? Àbí torí Ayọ̀mídé yìí ni Olúalọ́ ṣe pa Yẹ́misí Ìyábọ̀ Òbètì sẹ́gbẹ́ kan? Kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀. Kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀. Ìgbà míwà tọkùnrin bá ti rí ìyàwó tuntun, apáyà létí, kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀. But gbogbo nǹkan tó bá wà nídìí ọ̀rọ̀ yìí, a máa get it. Whether devil like it or not, we will get to the bottom of this problem. Gẹ́gẹ́ bí Rótìmí ṣe máa ń sọ, àwọn èèyàn gbọ́dọ̀ bọ́ kúrò ní oko ìgbèkùn. Àwọn èèyàn gbọ́dọ̀ bọ́ kúrò nínú ìgbèkùn àwọn fake pastor, àwọn fake prophet, àwọn ìránṣẹ́ èṣù tó ń pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run. Àwọn èèyàn gbọ́dọ̀ bọ́ kúrò ní abẹ́ ìgbèkùn wọn. Obìnrin ló pọ̀ jù nínú páńpẹ́ wọn yìí o. Ọkùnrin náà wà o, bọ̀ tọkùnrin ò pọ̀ tó tóbìnrin. Obìnrin tó wà nínú ìgbèkùn wọn pásítọ̀, Ọlọ́run ọba mi òkè nìkan ló lè mọ iye wọn. Torí àwọn náà ni wọ́n ń wàwàkúwà káàkiri. Òun náà ló ń jẹ́ kó máa rí ìrúkú rẹ̀. Mi sọ pé ọkùnrin náà kì í tójú bọlé o, but kẹ́ tó rí ọkùnrin méjì tó tójú bọlé, obìnrin 100 ó ti tójú bọlé.
dádì o ọkọ mi ń ṣe báyìí dádì o ọkọ mi ò jẹun mọ́lé dádì o ọkọ mi ń ṣe kinní kan dádì o mò ń gbọ́dọ̀ àti mò ń gbọ́ kinní kan dádì o àwọn ní kinní kan ṣe kinní kan dádì o ọmọ ni mò ń wá o dádì o ọjà mi ò lọ déédéé o dádì o kinní kan ṣe kinní kan dádì o oníṣọ ẹgbẹ́ mi o ó ní kí n fò kí n lè ṣe o oríṣiríṣi náà ń gbé lọ sọ́dọ̀ wọn dádì òfò yìí dádì òfò dádì wèrè oríṣiríṣi nǹkan ni wọ́n ń gbé lọ sọ́dọ̀ wọn but gbogbo nǹkan tó bá wà nídìí ọ̀rọ̀ yìí a máa get to the root of this problem àwọn sister wa àwọn mọ́mi wa àwọn brother wa àwọn daddy wa àwọn uncle wa wọ́n máa bọ́ kúrò nínú ìgbèkùn àwọn pastor yìí à ń pariwo tọ̀tọ̀tọ̀ báyìí káwọn ẹlòmíì má tún lè kó sínú ìgbèkùn àwọn pastor yìí kò sí nǹkan tó jẹ́ pé Jésù sọ pé ẹ̀mí mímọ́ sọ pé Ọlọ́run sọ pé níbo lọ́lọ́run ti bá sọ níbo ló ti sùn tó ti jí tó ti rí Ọlọ́run tó tọ́lọ́run ti sọ pé ọmọ mi àyànfẹ́ Olúwa lọ sọ fún lágbájá yìí pé ọkọ ẹ̀ ti wọ́n kọ́ dẹ̀ frame ọ̀rọ̀ yẹn torí respect ta fún wọn àwọn náà àdẹ́ gbàgbọ́ akójẹ bí Indomie wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ àti kójẹ. Enough is enough. You this fake pastor, enough is enough. Èèyàn kan ni mo tún rí lórí TikTok is a pastor. Only church. A well-known pastor. This pastor play gamble. Listen to me and listen good. This pastor play gamble. When this pastor play gamble, he won 30 million. This pastor win 30 million with gamble. Ask me what this pastor did with this money. First of all, this pastor closed the church. He closed the church immediately. He turned the same church. He turned the same church to nice beer parlor, nice club. Yeah, it's a club. This pastor, ó turn church yẹn, ó turn as a club. Ó renovate here, ó change as a club. Ó tún wá lọ ra another building míì. Ó tún wá fi ṣe club again. Ó wá jẹ́ club méjì tó ní. Ó dẹ̀ close the church finally. Ẹ jọ̀ọ́, gbogbo ojú tó ń wò mí. Kí ni nǹkan tẹ́lẹ̀ rí sọ sí ọ̀rọ̀ yẹn? Nígbà tí pastor bá win ní lotto, ó ta lotto, ó dẹ̀ win ní 30 million. Ó dẹ̀ tọ́nu church ẹ̀, ó dẹ̀ tọ́nu ẹ̀ sí club. Ó tún wá lọ ra another building míì, ó tún fi ṣe club. Ṣé ti rí pé ó fierce? Irú ẹni tó ń pè ní pastor kò ń ṣe pastor, ìránṣẹ́ èṣù ni. Owó ló wá síbẹ̀ yẹn. Ó dẹ̀ ti rí owó tó ń wá, ó dẹ̀ jà wọ́n bẹ̀. Ó wá lọ face business tó kúkú mọ̀ squally. Ẹ ti rí pé church tó open initially, owó náà ló fẹ́ fi kókó jọ. But Ọlọ́run wá bá ṣe owó yẹn ní ọ̀nà ibòmíì. Ó yà wò pé Olúwa mi, nǹkan tí mò ń wá náà ni mo ti rí yìí o. Jẹ́ lọ máa ṣe nǹkan tí mo mọ̀ ọ́ ṣe. Eléyìí tí mo wá ṣe ìmọ̀kàn yàbàrá ni torí mo rí wípé owó wà díẹ̀ business ni. Ṣé ẹ ti rí? It makes sense. Inú mi dùn pé pastor yóò continue nínú fake prophet yẹn mọ̀. Ó cancel church immediately. Ó dẹ̀ turn church into club. To show pé this is the line tí pastor yìí mọ̀ ń pa ẹ̀. Ó kàn yàbàrá sí di iṣẹ́ pastor láti wá fi rédí owó ni. Ọlọ́dẹ̀ sọ pé wò má tọrẹ ẹ̀jẹ̀ mo ti mọ̀ pé owó ló wá ó yá gba nọ́mbà yìí kó ta ó máa jẹ. Ó dẹ̀ ti jẹ. Ó dẹ̀ cancel church immediately. Ó dẹ̀ turn church into the club. Ẹ pàtẹ́wọ́ fún pastor yìí. I like you this pastor. I like you. You don't deceive yourself and you stopping to deceiving people. You show the kind of pastor you are. You show the kind of people, someone you are. You show us what you want. And God has given you. I like you. Gbogbo ojú tó ń wò mí, ẹ jọ̀ọ́, ẹ bá mi share fídíò yìí, kẹ́dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Tí n bá tó rí any information, tí mo rí kó máa ṣe yín láǹfààní, má tún mú wá fún yín. Èmi ọmọ yín náà ni Ẹlẹ́yẹlé Global. Ẹ share fídíò yìí, kẹ́ subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Ire o.